Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Court 7 High Court of Justice ní ìlú Ìbàdàn la wà yìí níbi tí agbẹjọ́rò olóyè Chief Sunday Adéyẹmọ sọ fún ìjọba wípé wọ́n tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀. Lawsuit 500 billion naira ni wọ́n gbé wá sí ilé ẹjọ́ pé kí ìjọba kó san. Ìjọba ìgbẹ́jọ́ ṣe dìde tí wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 18th of August ni máa tún bẹ̀rẹ̀. A rí àwọn oníwèé ìròyìn àti àwọn aṣojú tó ti jáde. Court 7 ní High Court of Justice ní Ìbàdàn ní ìgbẹ́jọ́ náà tí wọ́n gbé ìgbẹ́jọ́ náà dìde. So wọ́n lè ẹjọ́ ti ní tọ́ní kan ṣe ni pé mo gbọ́dọ̀ ní kó má rìn ìgboro, mo gbọ́dọ̀ arrest ẹ̀, mo dẹ̀ gbọ́dọ̀ pa. So á wúlò fún wọn ní Kútọ́nù sí láti lò Kútọ́nù pé Nigerian court ó ti rún gbọ́dọ̀ mú lẹ́sẹ̀, mo dẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kan gbọ́dọ̀ ṣe ní nǹkan tí ò dáa. So mo rò pé ìyẹn ti wọ́n bẹ̀, mo dẹ̀ gbọ́dọ̀ kó sẹ́ẹ̀ lórí àkáǹtì ẹ̀, ó lè gbowó jáde sí i, ó lè rìn so ó lè ti ṣiṣẹ́ mẹ́rìnlá. Káwọn náà fi fight o. So ìyẹn ló wí gan. O gbọ́dọ̀ gbé gàngán mi jáde o. Lápò tí a wí gàngán, parẹ́ pẹ̀lú gàngán, ó lè gbóyà. Ọ̀kẹ́ tọrọ yẹn. A sì máa ṣe ń tábì fún wọn gan náà tẹ́lẹ̀. A sì máa ṣe ń tábì fún wọn. Bàbá, ṣé nǹkan yẹn ṣiṣẹ́ débi pé wọ́n gbọ́dọ̀ fi sọ́dọ̀ àwọn bọ́ọ̀sì tó wà nílé torí agbọ́pọ̀ àwọn kan mọ́ ń lọ bẹ̀ láti wá fẹ́ kí wọ́n pẹ́ àárín wọ́n ti ní wọ́n gbọ́dọ̀ invade ilé yín mọ́. You cannot invade your house. Okay. You cannot invade your house. They cannot do anything. So ẹ̀yin ń ròyìn ẹjọ́ o, wọ́n wí o. Ṣé ó ti tó mọ̀ mi láti dé? Kí ni ẹ̀rí sí ìgbẹ́jọ́ tí wọ́n gbé kalẹ̀ lónìí? A dúpẹ́ fọ́lọ́run, ìgbẹ́jọ́ tó ń gbé kalẹ̀ lénìí inú wa dùn, ayọ̀ wa dẹ̀kun nítorí pé eléyìí jẹ́ ká mọ̀ wípé bí gbogbo nǹkan ṣe dàrú tó lórílẹ̀‐èdè Nàìjíríà, a sì tún dúpẹ́ pé a tún lè máa rí ìdájọ́ òdodo láwọn ilé ẹjọ́ kọ̀ọ̀kan nítorí pé nípa ẹjọ́ tán gbé wá sí bíbáyìí. So ilé ẹjọ́ yìí ti dá wa lẹ́jọ́ wípé ó ti dá Chief Sunday Igboho láre wípé wọn ò gbọdọ̀ fọwọ́ kàn wọ́n, kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì wọn, kí wọ́n dẹ̀ mọ́ gbogbo anything, gbogbo nǹkan tó bá jẹ mọ́ láti mọ́ dúnkòkò mọ́ wọn, wọn ò gbọdọ̀ dé ọ̀dọ̀ wọn mọ́, àtàwọn àtìlé wọn àti gbogbo àwọn alátìlẹyìn wọn tí wọ́n wà lẹ́yìn wọn. So a dúpẹ́ lọ́wọ́ ilé ẹjọ́ fún ibi tí wọ́n gbé ìdájọ́ yẹn kà. Kí lorúkọ yín? Orúkọ mi ni Alhaji Yusuf Ajikobiwa. Báwo lẹ ṣe jẹ́ sí olóyè Sunday Igboho? Mo jẹ́ ìkan lára àwọn àjìjàgbara tí wọ́n jọ ń jìjàgbara gbogbo tó ń lọ ní ilẹ̀ Yorùbá. Orúkọ mi ni olóyè Yomi Aliyu S.A. Ẹ̀yin ni? Èmi ni agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Igboho Òòṣà. Kí ni ilé ẹjọ́ yìí fẹ́? A wá sí ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ ṣe ìdáàbòbò lábẹ́ òfin ọmọnìyàn fún olùgbẹ́jọ́ wa olóyè Sunday Adéyẹmọ
fún tó ṣẹlẹ̀ nílé rẹ̀ ní July 1 tí wọ́n pa èèyàn bíi alápatà tí wọn ò dáríjì olóńgbò pẹ̀lú tí wọ́n bà gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ níbi gbogbo mọ́tò tó wà nílẹ̀ ni wọ́n yìn ń bọ̀ nílùú tó lófin nílùú tó sì ń ṣe ìjọba tiwantiwa kò láfi wá sílé ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ gba ẹjọ́ arákùnrin rò títí tí a fi rojọ́ kọ́ mọ̀dá láàmú mọ́ títí tá a fi padà wá níjọ́ 14. ilé ẹjọ́ ti wá dìde báyìí, ṣé inú yín dùn sí ilé ẹjọ́ ti fara hàn gẹ́gẹ́ bí ìdáàbòbò àwọn ènìyàn lọ́wọ́ àwọn agbèfúnjọba. Ilé ẹjọ́ ti fún ní àǹfààní báyìí wípé ó lè yan fanda láàrin ìlú, wọn ò gbọdọ̀ yìnbọn, wọn ò gbọdọ̀ pa, wọn ò gbọdọ̀ dáàbò, wọn ò gbọdọ̀ lọ sílé ẹ̀ bí kan lọ máa fàtu kan máa yìnbọn sí nǹkan tó ń rí. Ilé ẹjọ́ ti dáàbò fún ọjọ́ 14 tá a fi padà wá lẹ́yìn fún tí àwọn ó ṣe lórí ẹ̀. èló ni owó tẹ sọ fún ilé ẹjọ́ láti san? owó tẹ̀lé ní Yorùbá ṣùgbọ́n n tá à ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ 500 million naira là ń béèrè, ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pààyàn bí ẹni tó ń pa alápàtà à ń béèrè fún 500 billion naira. Méjì ni, ìkan ní tó ṣe fojú sùn bíi mọ́tò, bíi ceiling, bíi window tí wọ́n bàjẹ́, àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tí ò sùn tí ò dẹ̀ jẹ́ dáyelé. Pẹ̀lú ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ ń sìn, ṣá lè sọ pé ọ̀gbẹ́ni Sunday Igboho wọ́n free láti yan fanda lọ? ó lè yan fanda bí ọmọọba bí ọmọ Nàìjíríà tó lẹ́tọ̀ọ́. wọ́n ní wọn gbọ́dọ̀ pa, wọn gbọ́dọ̀ tì mọ́lé, wọn gbọ́dọ̀ dókòkò mọ́, wọn sì gbọ́dọ̀ lọ sílẹ̀ lọ́gànjọ́ àbí láàárọ̀ gan, wọn gbọ́dọ̀ lọ sílé rẹ̀. nítorí ilé ẹjọ́ sọ nìyẹn. ìdájọ́ tí ilé ẹjọ́ wá gbé kalẹ̀ yìí fún ọjọ́ mélòó ni? Ṣé fún ọdún kan ni àbí fún ọjọ́ 14 tá a padà wá? à ń padà bọ̀ ní on the 18 sìn, so títí on the 18 àwọn yẹn náà ráàyè ro tiwọn. inú wa sì dùn wípé a pe amòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Malami, amòfin àgbà ní sáà ni mo mọ̀ pé yóò tẹ̀lé ohun tí ilé ẹjọ́ sọ. tó wá jẹ́ pé àwọn tí ẹ pè lẹ́jọ́ wá sọ pé tó àwọn ò tẹ̀lé tí ilé ẹjọ́ sọ kọ́, kí ni? ká má wí ní Paul, ká má rí wá. amòfin àgbà ní alàgbà Malami, amòfin sáà bí èmi náà ni. a ní ọ̀pọ̀lọpọ̀ jìyà tó wà fún wa tá a bá tẹ̀ lófin, kò ní ká má rí ni, kò lè má ṣe. kí ni ọ̀rọ̀ ìgbẹ̀yìn fún àwọn? èmi ò lọ́rọ̀ ìgbẹ̀yìn torí mi ò tí ì kú. ìmọ̀ràn tí mo ní ni pé kí àwọn agbè fún ìjọba kọ́ ni pé àwọn ń ṣe nǹkan lọ́nà tó bọ́ òfin mu, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa táyé rí yìí òun ni afẹ́ràn ìjọba tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n tó ń ṣe ń bá lọ yìí àwọn tó súnmọ́ wọn gan tẹ́ bá délé Sunday tó wá rí ẹ̀jẹ̀ tó dáa lẹ̀ yóò rí pé tòótọ́ ọmọ Yorùbá wọ́n wà nínú àdánwò ńlá lọ́pọ̀lọpọ̀ ló lè yọ wọ́n kúrò ńbẹ̀ tí mo rí nìyí. orúkọ yín lẹ́ẹ̀kan sí sà? Olóyè Yomi Aliyu SAN. ẹ ṣeun gẹ́gẹ́ sà. Thank you. òun lẹ ti gbọ́ yẹn bí ìdájọ́ ṣe. Aliyu tó jẹ́ agbẹjọ́rò fún Sunday Igboho sọ wípé fún ọjọ́ 14 wọ́n free láti ṣe ohun tó bá wù wọ́n. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.